ṣe mí ní kàyéfì ní tí mo dé wọ́n ní wọ́n ti dájọ́ rẹ̀ pé lọ́yà rẹ̀ sọ wípé Kẹ́sì Abdulrahman ló pa Absor pé owó ìnàkí wọ́n bá bẹ̀ kí wọ́n bẹ̀rù Ọlọ́run o kí wọ́n try kí wọ́n bẹ̀rù Ọlọ́run tó bá gbọ́ ti gbowó kó yà tètè dá owó padà kó yà tètè ṣe kíni kó tètè dá owó padà torí tí a bá ti ṣe kíni yìí tí Abdulrahman bá lọ just like that Ìlọrin yóò lè ní ìkankan mọ́ o kò sí ìkankan tí mo fẹ́ tí ó ṣe ó wá wo Abdulrahman bó ṣe mọ́ aṣọ rẹ̀ mọ́ kẹ́yà ṣí ẹ̀ tí mo sọ yìí ó jẹ bẹ̀ta jẹ́ bá rẹ̀ ó fẹ́jì wọ́n wọ̀ bó ṣe wọnú mọ́tò bí wọ́n ní confidence lọ́yà rẹ̀ wọ́n ní pé ìnàkí owó ìnàkí ni ẹ̀dọ́kùn torí Ọlọ́run ẹ wo owó mi lẹ́lẹ̀ wà bẹ̀ kẹ́yà sọ ẹ̀yà bí Abdulrahman ọ̀gá bóyá ẹ̀dọ́kùn torí Ọlọ́run ìwọ́n dá ilé ìkọ́ṣẹ́ yẹ o kọ́dà bó ṣe yẹ o. Ok, ìlú wo la wà yìí? Ìlọrin ni mo wà ní láti Abẹ́òkúta ni mo ti wá lórí ọ̀rọ̀ yìí. Lórí ọ̀rọ̀ wo sà kí ẹ jẹ́ kí n wọlé máa ní ẹ̀kọ́ sáwá sọ. Alápàtà ló ń pààyàn. A rí pé òní ni ìgbẹ́jọ́ rẹ̀ wáyé kí ni ẹ rí sí ìgbẹ́jọ́ tí ó wáyé lónìí ní kóòtù tí a wà yìí? Ṣé rí tó kọjú sí ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni? Ṣé rí pé àwọn ìjọba wa ń ṣiṣẹ́ o? Ìrònú wa ló kàn yàtọ̀. Ṣé rí ẹni tí ẹ̀ ń wò yìí tí wọ́n bá lù kò ní sọ̀rọ̀ àbí ká máa tọ́jú ẹ̀ kálí bá gẹ̀ẹ́tì òdodo látara tó ṣẹlẹ̀ àwọn èèyàn pọ̀ tó fẹ́ kà ṣùgbọ́n wọ́n fi owó wọ́n fi ń pọ̀ wọn lábẹ́ ni so bí ara ṣe ń tà wá èèyàn la fi ń sọ̀rọ̀ àwọn ìjọba náà dẹ̀ ń lò lákàyè lórí tí wọ́n ń ṣe torí pé tí wọ́n bá ti dá pa àwọn tó kú lẹ́yìn yẹn náà wọn ò ní rí wọn pamọ́ o ṣùgbọ́n wọ́n láti máa sún ẹjọ́ yẹn sún March 28 wọ́n á ṣe final judgment. Ẹ̀sà àwa gbọ́ pé wọ́n ní lọ́ọ̀yà rẹ̀ ń kílèmù ní ìsìn pé ọwọ́ tí wọ́n bá lè rẹ̀ lọ́wọ́ tó ní péǹtì tó dẹ̀ ní lélẹ̀ ní tí wọ́n dá ọmọ yẹn sí ní gáràjì Ọ̀fà tí wọ́n ìjọba ti bá ti rí ọ̀pọ̀lọpọ̀ fídíò tó sọ̀rọ̀ àti evidence last call tó ẹ̀ tó sọ ní pé